You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi. Mo kí wá pé akúbójú ọjọ́ ṣe rí. Mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín náà ni Dr. Zabby Talk Show. Ààyè ọpẹ́ yọ. Ṣé ọlọ́dọ̀ tí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ yóò pé a máa yọ fún wa ni. Lórí wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa, òun là yọ pẹ́ ló máa fi máa yọ. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń bá wa share program wa, mo mọ̀ lóore. Mo kí yín. God bless you. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ máa ń bá wa tẹ like. Mo appreciate. Mo mọ̀ lóore. Bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo ẹ̀yin tó bá jẹ́ nígbà ọkọ tẹ́ ẹ̀ ṣe máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ yìí. God bless you. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń ju short video náà sí mi wípé ká tí ẹ jọ ṣe àgbéyẹ̀wò lórí ẹ̀. Mo mọ̀ lóore. God bless you. Ọlọ́run níṣẹ́ yìí náà ní ẹ̀yìn nìkan. Àti gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa dá sí ọ̀rẹ́ charity wa. Special announcement. Lórí ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí, tẹ́ bá rí wípé nísàlẹ̀ yẹn àwọn numbers kan on stroke kọjá nísàlẹ̀, especially ti brother wa tí wọ́n máa ń ṣe visa America yìí, tí mo ti máa ń polówó kíní visa tán máa ń ṣe yìí. Mo rò pé a ti máa lọ bóyá bí 4 years ago nsìn. The first number tó wà ńbẹ̀, the second number tó wà ńbẹ̀, ẹ máa rí wípé traveling agency òun ló ní nọ́mbà yẹn. Ti America ní UK lèmi tí mò ń bá yín sọ̀rọ̀ ẹ̀ ló wà. Mo rí pé èèyàn olólùfẹ́ mi kan ẹ̀ ń send message sí wọn. Nọ́mbà ti tèmi, màá máa gbé nọ́mbà mi jáde. Nọ́mbà tó wá end sí èyí tó ń stroll lọ yẹn, ó jẹ́ nọ́mbà ti àwọn bàbá wa, Dr. S2 Ultimate. Ẹ máa rí wípé ó yàtọ̀. Understand? Travel agency òun ni èyí tó kọ́kọ́ ń stroll lọ tó jẹ́ +11. Èyí tó tẹ̀lé òun ni ti àwọn bàbá wa tó jẹ́ wípé doctor ni wọ́n nínú ewé àti egbò tí à ń bá wọn ṣe ìpolówó. Nọ́mbà ti tèmi kò sí níbẹ̀. Nọ́mbà tó tún wá tẹ̀lé òun làwọn account number tó jẹ́ pé a fi ń lò fún charity wa, fún foundation wa. Ọlọ́run tó láyé tó lọ́run kò ní tójú àdúrà tiwa. Mo kàn ní kí n sáré sọ ni wípé màá máa gbé nọ́mbà mi jáde lóòrèkóòrè ńsìn lágbára lọ́wọ́ Ọlọ́run. Torí nọ́mbà mi wà nínú kíní charity tí a máa ń ṣe ìpolówó ẹ̀. But màá try láti máa gbé nọ́mbà mi jáde. Ẹ ṣé gan ni. Tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ ń ṣe darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ yìí, èmi náà ń kí yín. Bẹ́ẹ̀ ṣé kí mi pé mo kú ètò. Bẹ́ẹ̀ náà lèmi náà ń kí yín pé akúbójú ọjọ́ ṣe rí. Now, let's go straight to the point. Ẹ jẹ́ ká lọ direct. Ká wa mọ́tò yẹn lọ sí direct to the point. Kí ni a fẹ́ sọ lọ́jọ́ títí òní? Ẹ̀yin tí ẹ bá mọ̀ mí, àwọn kan ń pè mí ní Ghana, àwọn kan ń pè mí ní Togo, àwọn kan ń pè mí ní Lomé, whatever. Ó Yorùbá ni mí, Yorùbá ní ìran mi. Èmi ọmọ Rẹ́mọ 17. Èmi ọmọ wọn ní Túnlósí, èmi ọmọ wọn ní Túnlá. Níbi tán ti ń ṣe nǹkan ńláńlá, tán tó ń sọ̀rọ̀ ńláńlá. Ó ga ọ́, wọ́n ní mi ò kì í ṣe Yorùbá. Ẹ má worry. Ó kàn jẹ́ wípé ẹ̀yin èèyàn ẹ̀ kí máa ń mọ àwọn tó bá gbọ́ Yorùbá dáadáa. Irú àwa yìí, a gbọ́ Yorùbá, a fi Yorùbá wa ń pòwe, a tún máa ń pàtàn. Ẹ jẹ́ fi Yorùbá béèrè lọ́wọ́ yín. Kéjàbọ ni kí ló kàn bá ní kó? Kí ló kàn bá ń kó? Ẹ bá mi fi sínú comment section. God bless you. Náà ibi tá a fẹ́ gbà wọlé lọ́jọ́ títí òní, nǹkan tó jẹ wá lógún lórí platform yìí. Báwo la ṣe fẹ́ kúrò nínú oko ẹrú? Báwo la ṣe débẹ̀ àti débẹ̀ náà? Báwo la ṣe bára wa àti bára wa ń bẹ̀ náà? Ta ló fún mi lórúkọ? Báwo ló ṣe ń pè mí lórúkọ báyìí? Ó ti bórúkọ yẹn náà. Ìgbà tó dàgbà ó ti bá ẹ̀pọ̀n pè ẹ́ bẹ́ẹ̀. Bóyá jẹ́ náà nìyẹn. Àti bára wa nínú nǹkan tá a wà. Àti bára wa nínú odò agbami. Báwo la fẹ́ escape kúrò ńbẹ̀? Ohun gangan ló jẹ wá lógún. Lórí ìkànnì yìí, bàbá wa ń gbé ètò oríṣiríṣi yẹ̀wò lórí ẹ̀. Báwo la ti fẹ́ gbára wa kúrò nínú oko ẹrú ọkàn àti oko ẹrú ọpọlọ tí àwọn àtọ̀runrìnwá tán wá kó wá sí? Bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ayélujára ń ṣe. Oh my God, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A ní ọmọ tí àwa bí,
ọmọ tí àwọn yẹn máa tú wá bí a máa rí wípé ayédùngbé òun lorúkọ wọn máa jẹ́ bọ ní gbogbo ìgbà yẹn àwa máa ṣiṣẹ́ yẹn sílẹ̀ ni bíkọ́ tẹ bá rí mo ráwọn kan ó ń ṣe àwọn ọdún kan ní àwọn èmi lòṣogbo nǹkan kan bẹ́ẹ̀ yẹn mo rí lórí ayélujára tẹ bá rí àwọn tó wà ń bẹ àwọn youth àwọn teenagers tó wà ń bẹ oh my god ẹkàn ra jẹ́ ká máa rọra máa sọ̀rọ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí kó fàjà kó fà nǹkankan because ọmọ tí àwọn yẹn bá máa bí ń sìn àti máa rí wípé understand nínú 100 nínú wọn tó bá bímọ a máa mọ̀ wípé bóyá bíi 80 ó máa tọ ìlànà tán tọ̀ torí nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀láwa náà nìyẹn ìlànà tí àwọn ìyá tán bí wa tán tọ̀ òun làwa náà tọ̀ àlàyé tán ṣe fún wa ìrìn ẹ̀ láàrin bọ nísìnyí a ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì ìyàtọ̀ yẹn ó máa ṣe mo ti sọ fún wa wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí wa àwa nìkan kọ́ ó ṣẹlẹ̀ sí àwọn òyìnbó náà àwọn òyìnbó náà nítàn tiwọn àwọn náà ní street tiwọn àwọn náà níbi tán jìn sí ó nígbà tán bẹ̀rẹ̀ sí ní kúrò ó ní bọ́n ṣe kúrò títí dìsìn náà tó ti yé yín sìn ilé ayé wọn dẹ̀ dà ilé ayé wọn gan wùyàn òun gan la ìgbésí ayé wọn gan da àwọn oníkálukú náà ló ní tiẹ̀ náà lọ́wọ́ but still yet ìgbésí ayé òyìnbó dà ẹ má jà parọ́ ìgbésí ayé òyìnbó dà wọn ní kánú o kò sí béèyàn ṣe lè rìn kórí má mi but still yet ọ̀gá nìyàmú dà torí àwa ta la ní gbogbo everything ìgbésí ayé wa Ọlọ́run ṣàánú fún wa ni ní orúkọ bàbá ní orúkọ ọmọ òun ní ìgbésí ayé àwa Áfíríkà ló jẹ́ ẹ wọ́n ní ká mú wa fún wa lọ́jọ́ títí òní ẹ jẹ́ ká go straight to the point ẹ má bínú wípé ẹ má sọ wípé ẹjọ́ mi pọ̀ ṣe mọ̀ ipá wa tí ó bá jẹ́ wípé iṣẹ́ yìí ó jẹ́ ìkan nínú ara wa àti pa ẹnu dé wa gan bóyá lójú oorun gan bóyá wọn máa sọ̀rọ̀ gan Ọlọ́run nìkan ló mọ̀ God bless you now eléyìí la kọ́kọ́ ní ká gbé yẹ̀wò. This was the food. ẹ jẹ́ ká wo nǹkan tó tún ṣẹlẹ̀ ẹ bá wa ṣe ètò yìí ìwọ tó bá lọ́mọ àbúrò tó ń ṣe Uber ní Nàìjíríà ó ń ṣe káàbọ̀ ó ń ṣe anything ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ ní bíbá orí tó kó ẹni yìí tó kó yọ àti ìwọnú ètò tá a bá máa fi wọnú agbami ètò mi bá ṣe máa ń ṣe àkọ́kọ́ àkọ́kọ́ ń jọ̀gá àkọ́kọ́ jẹ exercise là ń ṣe pure ambush lélẹ̀ ìwọ tó bá wo program wa tán ò lè mọ ibi tó ti bẹ̀rẹ̀ ò dẹ̀ lè mọ ibi ó parí sí now God bless you. Ordered a ride for on drive, and from the mainland I was asked to deliver this thing to the island. It's just a plate of food. Look at it, it's a plate of food. But along the line, midway on the trip, I was like, what kind of food? This kind of small local plate food with lighter will I be asked to deliver from all the way from the mainland to the mainland? This is a food worth less than 2,000 naira. So my instinct asked me to check the plate because I suspected every move. And also can look at under the plate. I checked under the plate and I saw a black package here, which I suspected to be drugs. Then I called the lady instantly, like, first of all, I wanted to hear what she would see, and I told her, "Oh, your food threw away for real, do." So I carry on through away. So how much be the food? Make I send you money for the food. She said, no, I should just pack the food like that and bring it. I said, how will you ask me to pack food like that and bring? Understand? I can't just bring food like that. I've already thrown it away. She said, no, I should pack it. And I asked her what is inside it. She said, I have no right to ask her what was inside the package. Then I dropped the call and I have to park somewhere to check the real content apart from what I saw inside. There's a lighter that was packaged with it, and when I opened, I'm doing this video for record purpose. This is a black nylon tied here of drugs. Each drug packaged inside of this thing and was asked to deliver. So this is for record purpose.
won't have to continue with the trip again. I have to throw it away for my own safety. Throw it away and go my own chicken out. So guys, be ready outside. Be careful outside that the street is not smiling at all. Assuming I jam police on the road and they go through this thing, how will I be explaining that I don't have a hand in this? Look at it. No need of opening the contents of this thing. But she finally admitted it was drugs. Understand? So I'm throwing it away. Shaking her. Mo kí wọ́n lẹ́ẹ̀kan sí pakúbojú ọjọ́ ṣe rí ọ̀nà tí àwọn èèyàn ń gbà báyìí torí Ọlọ́run ní jẹ́ àárín fẹsẹ̀ sí o, Ọlọ́run ní jẹ́ àárín fẹsẹ̀ kọ. Ẹ wo ọmọkùnrin yìí, ṣe rí pórí ló yọ. Àìmọye ìgbà tán ti máa lò ó fún irú iṣẹ́ báyìí tó jẹ́ wípé tí wọ́n bá tiẹ̀ lò wọ́n máa lo àwọn ẹlòmíì. Ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o nílùú òyìnbó. Ẹlòmíì kan máa gbé slipper, just ordinary slippers, pé òjòjò bá mi kó fún, mo ti gbé àwọn bíi mélòó kan àìmọye wà náà. Mo rántí pé tí mo gbé wá last bóyá bíi méjì bí nǹkan lẹ́ẹ̀kan náà, no slippers àti bóyá bíi iṣu, yes, mo ti gbé toníṣu wá rí tó jẹ́ pé láti Nàìjíríà ni. Ẹ ò dẹ̀jọ́ ẹ bá mi gbé fún ẹ, ó kàn wò ó bóyá iṣu jábọ́ ni tàbí nǹkan kan, tán rí nǹkan olóró ìtàn dì síbẹ̀. Bẹ́ẹ̀ náà ni ti slippers náà nìyẹn, palm slippers tí ọkùnrin tó ń dẹ̀ ti lọ ṣiṣẹ́ yẹn sínú ẹ̀ àti Nàìjíríà lónítọ̀hún yẹn kò tí ì dé airport o, you know, something like that. Bẹ́ẹ̀ náà ni eléyìí náà. Àìmọye àwọn ẹlòmíì tó jẹ́ pé wọ́n wà nínú ẹ̀wọ̀n títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí lórí wípé ìjọba mi gbà. Irú eléyìí náà ń sìn, I'm pretty sure pé tó bá débẹ̀ ó lè sọ wípé òun ló mú síbẹ̀ kó tó di wípé ọmọ wa mẹ́ni tó fi sínú ẹ̀ gan, pé òun gan ti ṣẹ̀wọ̀n ọdún, ó ti wà ní ibi tán máa remind ẹ̀ sí fún 5 years gan tán máa lọ́yìn bá kéèsì lọ. Tó bá dẹ̀ já wọn tán ti rí owó fi ṣe gbogbo nǹkan tán ṣe yìí ni, àwọn máa rí owó fi ṣe kéèsì. Èyí tá à ń sọ kù, ó máa ga o. A máa kí Nàìjíríà kú oríire o. Nigeria máa gbóná o. In short, Nigeria is the one of the best. Ibi tó yẹ kí gbogbo àwọn ìlú tó kù kan ti lọ máa gba training. Àwọn training kan wà tó jẹ́ pé àwọn ìlú tó kù wọn mọ̀ nípa iṣẹ́ yẹn wọn mọṣẹ́ wọn bí iṣẹ́. Ó yẹ kán lè fídíò tí máa gbé wá yìí, ìyẹn lẹ máa fi fún Nàìjíríà. Ẹ bá mi fílẹ̀ nínú kọ́mẹ̀ntì kan tẹ bá rí nínú fídíò yìí pé Nàìjíríà ẹ try. Ogani Muda. Now let's go there. 3 million, 4 million. You have an accident. Please stop. Leave me alone. Just leave me alone. Please just leave him. Just leave him, please. Please just leave him. Please just leave him. Please just leave him. Please just leave him. Just leave him. Please leave me alone. Oh God, please. Please now. Jesus. Thank God. We're going to crash. God, oh God. Help me. Help me. Oh yeah, please, it's okay. Ṣẹ́tírí, mo kàn fẹ́ jẹ́ kẹ́ rójú ẹ̀ ni o. Policeman yín ní Nàìjíríà nìyẹn o. Ọlọ́pàá òun ló fẹ́ pa àwọn passengers àti driver ló ń fún ọrùn ẹ̀ torí wípé ó ní òun. Oh my God. Ẹ jẹ́ ká máa bá lọ. Oh my God. I'm giving him about 2 million, 3 million, 4 million. God, I'm giving him about 3 million. It's okay. No problem. Okay, it's okay. He will die, please. If you guys are on video. They're asking me to carry you, go. Okay, leave him. You carry me. You carry me, they're going to run away. Please me, sir. I said stop. Please, you carry. Ọlọ́pàá ló ní driver máa carry òun run away yẹn o.
torí pé ó mú ó lè jẹ́ pé ó ń béèrè owó lọ́wọ́ yẹn tí yẹn máa wò wípé wọ̀ ibi tó máa nǹkan tó máa ṣe fún ẹ ṣẹ́ni bóyá ń fún ọrùn ẹ nídìí steering oh my god wípé òun ní kó stop irú training wo ná fún àwọn ọlọ́pàá Nàìjíríà ẹ jẹ́ kí n fílẹ̀ fún yín ní comment section ẹ jẹ́ ká máa gbọ́ lọ. No, it's your life, sir. It's your life. Is that what kind of story for? Your life, please. Your life, please. Your life, please, sir. Okay, your life, your life. Your life, please. Don't cross the road. Don't cross the road. Please. I said, Please, oh God. it's carrying me away. Oh my God, no, leave me. It's carrying me away. Leave me. Oh my God. It's carrying me away. Please, pass Oh out, my please. god oh my god. Please. Orí eré ni lédi yẹn ló ti bọ́lẹ̀ ló ti bá bọ́lẹ̀ orí eré ló ti bọ́lẹ̀ àpá ti wà lára lédi yẹn àpá ti wà lára lédi yẹn I'm pretty sure pé ó já bọ́lẹ̀ nínú mọ́tò yẹn ni Ọlọ́run ló mọ nǹkan tó máa hẹ́ǹdì àwọn méjèèjì yẹn ṣe rí training tán fún àwọn ọlọ́pàá Nàìjíríà mo máa ń sọ fún wa lójoojúmọ́ wípé Nàìjíríà ṣe kò ní ṣẹlẹ̀ sí èmi àti yín kò ní ṣẹlẹ̀ sí èmi àti yín torí ẹni tí Nàìjíríà tó bá ṣẹlẹ̀ sí èyí tó dá ń bẹ̀ òun ló máa ṣẹlẹ̀ sí wa ní agbára ní ọwọ́ Ọlọ́run náà ẹ jẹ́ ká wá lọ ibo la mú wa lọ́jọ́ títí òní oh my god jẹ́ ń jókòó dáadáa eléyìí chaotic ó lágbára ó gẹ̀rẹ̀gẹ̀dígẹ̀ ìjọba Èkó ṣe ti gbọ́ pé kí ni ipa kú oríire ẹ ti gbọ́ pé kí ni a kú oríire ẹlẹ́ẹ̀kẹta ẹ ti gbọ́ pé kí ni a kú oríire ńlá lélẹ̀ ẹ jẹ́ kí n lọ ẹnu mi kọ́ lẹ máa ti gbọ́ wípé ìyá tíṣà ó ti ní àjẹ́ ẹ jẹ́ ká. Without things you do unconsciously on your land or on your existing building that are illegal according to the Lagos State Physical Planning Permit Regulation 2019. Number 1, erection of a building. Any types of building erected without obtaining a planning permit from the Lagos State Physical Planning Permit Authority is illegal. 2, addition or alteration. Addition or alteration of any part or section of an existing building without authorization is illegal. For example, if you have a planning permit to erect a 3-floor structure and you erected 4 floors, or you extended the wall of such a building beyond what is in the planning permit, it is illegal according to the planning regulation. Number 3, building renovation. Any changes made to any part of an existing building without authorization is illegal. For example, if you decide to change the windows and doors of your building or change. ṣé gbọ́ ẹjọ́ torí Ọlọ́run ṣé gbọ́ ibẹ̀ yẹn o tó bá fẹ́ change door ẹ èmi fò pé bóyá nǹkan tó ń sọ yìí ohun tí ìgbà tí mo wá béèrè lọ́wọ́ brọ́dà mi kan ní àná yìí today is 25th of May 2024 ọ̀rọ̀ tí mò ń sọ ìbóyá mo béèrè lọ́wọ́ brọ́dà mi along the 23rd tó ń sọ fún mi wípé ó jáde nínú news gangan wípé kò ń ṣe nǹkan tó ti hold ṣé mo pé àwọn videos míì wà tẹ́ máa ti rí tó máa jẹ́ pé bóyá àwọn videos míì wà gan tó bá jù sí mi mo lè ti rí gan bóyá bíi 2 years ago 3 years wípé old video lélẹ̀ àwọn gúrùpù míì gan wà gan tó bá ti ju old video síbẹ̀ gan àwọn ẹlòmíì gan máa ti máa type ẹ̀ síbẹ̀ pé this is old video understand gbogbo tó ń sọ yìí because wọ́n ti wá ń ṣe gangan nísìnyìí alákòóbọ̀ ẹ̀ mà ní kó bá wa àmà nírógun àkóbá àmà nírógun àdábà o Lagos State ó ní tí wọ́n fẹ́ pààrọ̀ ilẹ̀kùn lé ẹ̀ o láti wá gba approve o tó o bá gba approve tán bá bá ẹ ń bẹ̀ ó ti rúgbó yín o window kò ń ṣe council house o council house la mọ̀ nílùú òyìnbó àwọn council náà máa change ilẹ̀kùn tó bá jẹ́ council ló ní o council ló máa change window ilé tó fowó ẹ̀ kọ́
ìnira ìṣàṣàkàn mú wá ó ṣàkàn gbé jáde ṣe bó yàtọ̀ sí wípé wá gba approval ilẹ̀ tó sọ wípé 4 bed ló fẹ́ kọ́ sí tá bá bá ẹ̀ ń bẹ̀ pò lọ kọ́ 8 bed sí ìyẹn yàtọ̀ sí pé tó bá fẹ́ kunlé oh my god Nigeria oh my god oh my god ẹ gbà wá. Change your tiles or change the roof of your building, you must obtain a planning permit before doing so. 4. ẹ jọ̀ọ́ ó sọ nǹkan kan bẹ̀ yẹn tiles inú ilé ẹ̀ tiles tó bá fẹ́ pa oh my god ẹ tí rí nǹkan kan o ẹ tí rí nǹkan kan ẹ dẹ̀ tí gbọ́ nǹkan kan o ẹ tí rí anything torí fídíò kan ń bọ̀ lẹ́yìn eléyìí ẹ máa wá rí ibi tí gbogbo kinní yẹn tó ń lọ oh my god. Zoning regulation. Failure to comply with zoning regulation of your area. For example, if you construct a residential building in an area zone for industrial development without authorization, it is illegal. 5. Setback requirement. Failure to maintain and comply with the required distance between a building and the road or other artificial or natural features, e.g. high tension power lines, pipelines, water bodies, etc. is illegal. 6. Fencing. Fencing of your property without authorization from the Lagos State Physical Planning Permit Authority is also illegal. Demolition. Demolition of an old structure for a new one without a planning permit is illegal. Above are some of the activities you do unconsciously on your land or on your existing building that require the planning permission of the Lagos State Physical Planning Permit Authority. Watch out for the next video where you will be educated on what you can do to legalize your illegal structure. Please kindly follow and share this video. Well, ẹ bá wa pín o, ẹ bá wa share ti gbọ́. Òótọ́ ló sọ o. Mo confirm ẹ̀ ní wípé òótọ́ ni. Ìgbà tí mo rí fídíò yìí mo kọ́kọ́ wípé but nísìnyí nǹkan tó ẹ wá rí aburú tó wà ńbẹ̀ ni. Ẹni tá a ṣẹ̀ tí ò dáríjì ni. Kọ́lọ́run kó bá wa wáṣẹ́ fún un kí la ṣe. Ní Lagos State ara tán fi ń ni àwọn èèyàn lọ́lọ́run yìí. Ṣé wàá rí ibi tó wá ṣẹlẹ̀ sí ńbẹ̀ ni wípé àwọn staff àwọn workers wọn àwọn ló bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kan wà tó jẹ́ pé ara òfin tán ṣe yìí òun náà máa ti kọ́lé òun náà máa ti ralẹ̀ òun náà máa fi ní owó tán máa fi kóyàwó àtọmọ travel out. I'm telling you. Nǹkan tí mo mọ̀ ni tí ò ń ṣe wípé bóyá eléyìí máa ní bóyá ó ṣẹlẹ̀ síyàn kan náà. Mo lè rí 2 mẹ́ta tó jẹ́ pé èmi gangan mo lè fara mi ṣe sample ẹ̀. Tán bá rán wọn wá láti secretariat, wọ́n máa negotiate ni. Nǹkan tó yẹ kí ìjọba gba 500,000 ẹ bá negotiate pẹ̀lú wọn. Ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa kíni ẹ bá mi fi sínú comment section bẹ́ẹ̀. Ṣé ó mú yes àbò mú náà ṣé mo parọ́ ni tàbí mo fi kún? At the end of the day, ìjọba gan ibi ẹ wá gbọ́ ibi tí ẹ má jẹ́ ká lọ jìnnà. Kẹ́ wá wo ibo ló fẹ́ fi owó yẹn àǹfààní ló fẹ́ fi ṣe fún ará ìlú gangan. Kí ló fẹ́ fi ṣe fún wọn ju pé gbogbo ilé tó tún wó ń sìn lọ. At the end of the day, dẹ̀rí gbogbo ilé tó tún wó yẹn àǹfààní tí wọ́n ló máa jẹ́. Iṣẹ́ mélòó lẹ rí wípé wọ́n ti wá pèsè láti ìgbà tí gbogbo tí APC tó ti ń ṣe tó dá APC ni o òun ló ṣe ọ̀nà òun ló ṣe títì òun ló ṣe this òun ló ṣe that. Ó yẹ kí Èkó bọ́n ṣe ń sọ ó yẹ kó ti wá di small London yẹn débi wípé àti ẹ̀ ní rí èèyàn kankan tó máa sun abẹ́ bíríìjì mọ́. Tó bá sín ní Èkó ń sìn ó máa san owó ipò sín tó bá sín o ti dáràn bó wúkọ́ o ti jẹ gbèsè bó fẹsẹ̀ kọ you are your own. At the end of the day kí ló wá ń fowó náà ṣe? Ẹ jẹ́ ká tẹ̀síwájú.
mo mọ̀ pé possible kí púpọ̀ nù yín kẹtìrí wọ́n tún wá ṣe débi wípé ẹ tí mọ̀ nǹkan kan. Oh my God, oh my God. Mo yún orí, bóyá orí dẹ̀ ló yún mi ni. Lagos State tún ti wá, wọ́n tún ti wá, ṣé mo wọ́n ti deport rí nígbà kan. Wọ́n tún ti wá mú deportation sí, wọ́n ti mú lọ. British yìí nìkan kọ́ lè máa ń deport àwọn èèyàn Amẹ́ríkà yìí nìkan kọ́ o. Lagos State náà ti wá ń deport lónípẹrẹwu nsìn. Mo ń gbé yẹn new one ní òkun yìí tán deport àwọn ṣé mo pé gbà kan deport àwọn ọmọ Igbo. Nísìnyí ọ̀tí ẹ̀ wá lọ deport àwọn Ghana ọmọ Yorùbá gangan ọmọ Yorùbá ara wa ọmọ Yorùbá tíátíá. Oh my God, oh my God, oh my God. Kí la ṣe o, kí lẹ ṣe wá, kí la ṣe, kí lẹ ṣe wá, oh my God. Ibo ni ká kọ́kọ́ gbà ní ibo ni ká kọ́kọ́ gbà ṣáwọn ibi tó kọ́kọ́ deport rẹ̀ nìkan àwọn eléyìí ó tiẹ̀ ti late fáwọn yẹn náà àwọn kan bíbá ó ti late fún ariwo òṣì tó ń pa yẹn ó yẹ kán bá mi lọ arrest wọn kán tì wọn mọ́lé ẹ jẹ́ ká lọ síbi tí owó wọn tó ń lọ ó bọ́ síbò kí púpọ̀ nu wákàtí rí fídíò ìgbà ẹ jẹ́ ká lọ tún wò gbogbo ìnira tán fún àwọn ará Èkó ẹ jẹ́ ká lọ wo nǹkan tán fi owó ọ̀pọ̀lọpọ̀ nínú owó náà nǹkan tán fi ń ṣe ẹ jẹ́ ká lọ wò. It's your girl Adiola. Too many things have happened. I'm not sure where to start. The most shocking one is the Lagos State government. 7.5 million naira to replace liquid fragrance in his office. Hey! And 3 billion naira to purchase rechargeable fans for the office of his deputy, Obafemi Hamzat. You know, they come back, they said, oh, it's a typo. It's not 3 billion, it is actually 2 million naira for rechargeable fans. So, the devil is a liar. Over 440 million naira for the purchase of a new Lexus LX600 bulletproof sport utility vehicle. Jesus. The government also approved 152 million for the restoration of water supply at Idungono Palace, official residence of the Oba of Lagos. This 444 million naira bulletproof vehicle for distinguished guests will only last for how long? It's being used for visiting dignitaries. It's a brand new car. It would last for the next 4 to 5 years. Did he say 45 years or 4 to 5 years? It's a brand new car. It would last for the next 4 to 5 years. No. This is daylight robbery. He said 4 to 5 years. So in another 4 to 5 years, they will do what? They will buy another one. Oh, cool. This is a Eleyi. And this is different from the ones bought for the office of the chief of staff. The office of chief of staff is 800 plus people. Various buildings. 800 people in the office of the chief of staff alone. Doing what? So how many people don't say job in Lagos? How many people are doing government in Lagos? In Lagos, we run a very transparent system. So the fact that everything we've done is actually situated on the PPA website, I think is a starting point. So there's a lot of transparency. Everything is there. You want us to thank you for publishing how you spend the people's money for the people to see? You are packaging it as if you are doing us a favor. They spent 152 million naira to restore water at the palace of the Oba of Lagos. So talking about the renovation of the Oba's palace is part of our social responsibility. The guy Idungono is not just another Oba's palace. It's historic. It's also a national monument. 152 million, Lori Omi, for Lagos government to watch and allow Iga to deteriorate or not to have water or not to have all of the amenities that it's supposed to have is going to be diminishing to the not just to Lagos government to an average Lagosian. Wọ́n lè wípé a ti gbọ́ ìtàfẹ́ gbọ́mọ̀ ṣe rí ibi tí gbogbo owó lọ ṣe rí ibi tí owó ń lọ àwọn tó wá sunkún ẹlẹ́yà kó tó dípa lọ síbi deportation. Pẹ̀lú gbogbo owó tó ń gbà owó tó bá tutọ́ sílẹ̀ owó tó bá gbéga sókè owó tó bá ṣubú gan lẹ́kọ̀ọ́ ó máa san owó. Oh my God. Ọlọ́run ò dẹ̀ ṣàánú fún wa báyìí torí Ọlọ́run. Gbogbo àwọn pásítọ̀ yìí gbogbo àwọn tó ń pe àwọn ní nǹkan tínú ṣe ń run àwa èèyàn sì nìyẹn. Ọlọ́run tó máa wá ń kí yín láàárọ̀ ọ̀sán alẹ́ ní gbogbo ìgbà yìí kò rí solution fáwọn nǹkan yìí àwọn
pẹ̀lú owó tó ń gbà ní Èkó kò yẹ káwọn kan tún máa jáde kan lébi ń pa wọn. Ó yẹ kí iṣẹ́ wà, kí yàtọ̀ tiẹ̀ wà ní Lagos State. Lagos State nìkan Lagos tó bá jáyẹ̀pẹ̀lẹ̀ níwájú ilé ẹ̀ ń sìn ẹ̀rù máa bà ẹ́ ni mo fọlọ́run búra fún yín. Ní kó lọ já ìyẹ̀pẹ̀ sílẹ̀ ní bóyá bí alẹ́ Saturday stroke Sunday mo bá ṣe ń jálẹ̀ níwájú ilé kò ń ṣe ilé tán ti kọ́ tán nìyẹn o wọ́n ti ń gbé inú ẹ̀ jẹ́ kán sáré bá yín máa kó lọ sí ẹ̀yìn ẹ̀gbẹ́ ibi tó bá because tó bá kọjá lọ́jọ́ Monday ó tún wá ní àwọn boys tán tún wá ń dà síta tó máa lọ fún wọn ní information yìí pé níbi báyìí o tó bá dọjọ́ Monday lọ síbi ó ń jáyẹ̀pẹ̀ sílẹ̀ àwọn kinní náà máa wá àwọn area àwọn ọ̀tọ̀gbìnrin àwọn ọlọ́mọ onílẹ̀ ilé tán ti kọ́ tán mo fọlọ́run búra sẹ́ẹ̀ ilé tán ti kọ́ tán tí ò ń ṣe 10 years tí ò ń ṣe 20 years ó kàn fẹ́ wọ́ ilẹ̀ níbẹ̀ ni wọ́n fẹ́ tún àwọn bìkan ọmọ onílẹ̀ wọ́n dé mo mọ nǹkan tí mò ń sọ ẹ̀mí torí mo bá wọn dá sí ọ̀rọ̀ tí mò ń sọ bọ́rọ̀ àwọn ọmọ onílẹ̀ wa nísìnyí ọmọ onílẹ̀ máa wá ìjọba máa wá wípé o kàn fẹ́ gbẹ́ kọ́tà o fẹ́ tún kọ́tà ẹ̀ gbẹ́ o fẹ́ tún ilé ẹ̀ kùn. Ẹ wò ẹ má jẹ́ kó jẹ́ mi nìkan ẹ fi ẹ filẹ̀ ní comment section yìí ogún ń bo mi inú run mi inú mi ti kó sókè ilé ayé ò ṣe é gbé ọrùn ò ṣe é bínú lọ ìlú òyìnbó ò ṣe é gbé Nàìjíríà ò ṣe é dọ̀rí kí la ṣe ẹ̀ṣẹ̀ wo la ṣe ṣé èèyàn ni ṣáwọn ìran wa ti ṣẹ̀ ni ṣé wọ́n kó bá ọ̀tá wa ní báwo lọ̀rọ̀ wa ṣe rí báyìí torí Ọlọ́run àwọn eléyìí wá jáde ń sìn ìdajì nínú àwọn eléyìí ẹ máa gbọ́ o tó bá ti gbà tó wá máa campaign tí tó bá ti fún wọn ní 5,000 àwọn ló máa yọ̀gò ló máa yàdá o tí ì mọ nǹkan tó kàn ebi yẹn máa pa yín ó máa pa yín wọ Galilee ni now let's. Now, a dúpẹ́ lọ́dọ̀ ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò kó tó di pé a máa lọ síbi tí ibi tán tún ti deport báyìí sí ẹ jẹ́ ká sáré lọ sí ìpolówó ní agbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa ẹ jẹ́ a lọ sí ìpolówó. Látijọ́ aláyé ti dáyé lọ́kọ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. Tírí ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déré tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 Aba Bitters sátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn S2 Aba Bitters 100% Aba tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC S2 Aba Bitters ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Aba Remedy International Limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204 bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845 ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 Aba Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga diabetes low sperm count ìdákọ́lẹ̀ arthritis bone fat blood cleansing rheumatism infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara S2 Aba Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin.
Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí èyíkéyìí àìsàn tó bá ń bá wa fínra. Ẹ tara ṣàṣà ẹ lọ pe dókítà wa tí Ọlọ́run Elédùmarè tó kẹ́ wọn láti ṣe àgbékalẹ̀ láti mọ ewé àtegbò àti èyí tó tọ́ sí irun orí, tó tọ́ sí ẹsẹ̀, tó tọ́ sí ikùn ní oríṣiríṣi lọ́lọ́kan-ò-jọ̀kan tọ́lọ́run fi fún wọn nírú làákàyè tó jogún irú làákàyè yẹn fún wọn. Eléyìí ò ń ṣe wípé à ń kiri lẹ́gbẹ̀ẹ́ bus stop o. Eléyìí ò ń ṣe wípé oògùn orí fífọ́ gbogbo ẹ̀ ló gbọ́, ẹsẹ̀ ń ro ẹ́ ó gbọ́, ara ń ro ẹ́ ó gbọ́. No, àwọn kọ́ṣẹ́ ọmọṣẹ́ ni. Àwọn kọ́kọ́ máa kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ wípé ìgbà wo ló ti ń bá ẹ fínra? Àwọn questions tó yẹ kán béèrè òun náà máa béèrè lọ́wọ́ ẹ̀. Wọ́n máa lè fi mọ ibi tán máa gbà láti come in. Ẹni tí nǹkan bá dẹ̀ dá lójú náà máa ní okay tó bá ti lò ó tán fún mi ní feedback. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀gbọ́n àti ẹ̀yin ẹlẹgbẹ́ mi tí ẹ̀ ń padà lọ fún wọn ní feedback. Torí bẹ́ẹ̀ ṣe ń fún wọn ní feedback náà, wọ́n ń jẹ́ kó dé ọwọ́ mi. Torí ẹ̀ mo lè sọ fún yín pé mo fi ọwọ́ sọ àyà mi ò fi gbá egungun. Mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run ojú ò ní tì wá, àgọ́ ara wa àìsàn ò ní fi ṣe ibùgbé. Especially gbogbo àwa tá a wà nílùú òyìnbó, ẹ má jẹ́ ká gbàgbé àwọn arúgbó wa, àwọn sisters wa, àwọn mọ́mì dáàdì wa tán wà ní Nàìjíríà. Original lélẹ̀, eléyìí ò ṣe 100%, 150%, 200% òun la máa fún wọn. Torí wípé tá a bá lè rí àwọn èèyàn tó ń give testimony, tó ń fún wa ní èsì padà wípé àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ọpẹ́ ire la máa dá lágbára lọ́wọ́ Ọlọ́run. Ní sọpẹ́ túláàsì. Nọ́mbà wọn òun ló wà ní ojú amóhùnmáwòrán yìí. Now ẹ jẹ́ ká tẹ̀síwájú láti lè lọ síbi tí báwo lọ̀rọ̀ deportation tún ṣe wáyé ní orílẹ̀-èdè àwọn APC Lagosian. Ẹ jẹ́ a lọ bẹ̀ lóní pápápá. Adéyẹsí ni àti Peter Obi bínú sí bí Sanwó-Olú ṣe lé àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun kan lẹ́kọ̀ọ́. Gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ rí tó tún jẹ́ olùdíje sípò ààrẹ ilẹ̀ wa lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023, Peter Obi ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Èkó gbé lórí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun kan tí wọ́n ń gbé lẹ́kọ̀ọ́. Àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun tíjọba ìpínlẹ̀ Èkó he káàkiri àwọn àdúgbò bíi Àjà, TBS àti Lagos Island tí wọ́n ní wọ́n ń rìn gbèrègbèrè kiri láì ní ibi tí wọ́n ń gbé, tí wọ́n sì fi mọ́tò rù wọ́n lọ sí ìlú wọn, ló kọ Òbí lóminú tó fi sọ̀rọ̀ náà síta. Ó ní títẹ̀ ẹ̀tọ́ àwọn èèyàn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí lójúmọ́lẹ̀ ní nǹkan tíjọba Èkó náà ṣe. Òbí ní inú mi bàjẹ́ gidigidi. Bẹ́ẹ̀ ni ìròyìn tó dé etí gbọ́ mi pé ìjọba Èkó lọ já àwọn ọmọ Ọ̀ṣun jù sí ìpínlẹ̀ wọn ká mi lára gan. Ṣé gbọ́? Òbí ní òun bàjẹ́ gidigidi. Bóyá jẹ́ pé Chief Sunday Igboho àti àwa tá a rí wípé ìṣọwọ́ bó ṣe ń ṣe fún àwọn ìyá bàbá yìí tán lè lọ oko, tán lè lọ odò, inú wa bàjẹ́ gidigidi. À ń sọ but àwọn people yìí sọ wípé gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn sẹ́, but fídíò kan ń bọ̀ tó máa júwe bóyá máa jẹ́ àti bóyá máa rìn. Ó ti di dandan ẹ máa gbọ́, ó ti di dandan kẹ́ gbọ́. Àwọn wo a mọ̀ wípé àwọn eléyìí ọ̀rọ̀ olóṣèlú ni. But Chief Sunday Igboho àtàwa kan, bàbá Akíntóyè, wọ́n bọ́ síta, wọ́n sọ wípé no, bẹ́ẹ̀ ṣe ń tìta ọmọ Yorùbá yìí ò bọ́ sí i. Kò bọ́ sí i, eléyìí ti pọ̀ jù, kò bọ́ sí i. Ẹ wo gbogbo ariwo tá à ń pa. Ó yẹ kó jẹ́ pé nílẹ̀ Yorùbá, in short, irú owó tán lọ́ fẹ́ fi rán yẹn lọ, àwọn fẹ́ fi rán wọn lọ sí àjì yẹn. Kọ́kàn láwọn fẹ́ pín sí méjì wípé ìdajì nínú owó yìí security làwọn fẹ́ fi ṣe. Ṣé rí pé gbogbo àwọn ọba tó pariwo ń gbà yẹn, bàbá wa kádé pẹ́ lórí kí rùkẹ̀lẹ̀ kójó kí ni ọba òun náà ṣe máa ń sọ, bàbá wa Ọ̀jájá, Sunday ọmọ wa, kinní kan ọmọ wa àti kinní kan ọ̀rọ̀. Kí lẹ tún gbọ́ sí? Kí la tún gbọ́ lẹ́yìn ìgbà yẹn? Ó mà ṣì ń pa àwọn èèyàn lọ, ó mà ṣì ń gé ọwọ́ àwọn èèyàn nínú ilẹ̀ Yorùbá.
ọ̀rọ̀ yìí kò kan ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan bí kò ṣe gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n mú ọ̀rọ̀ ìṣọ̀kan, ìṣedéédé àti ìdájọ́ òdodo ní pàtàkì. Mo rí ìwà yìí bí èyí tó burú gan nítorí ipa tí yóò ní lórí àjọṣepọ̀ àti ìdàgbàsókè tí à ń wá láti ọjọ́ yìí. Gẹ́gẹ́ bí ẹni tó ń pè fún ìṣọ̀kan ilẹ̀ Nàìjíríà, mi ò fara mọ́ àwọn ìwà bí ìyànjẹ, ìdẹ́yẹsíni àti títẹ ẹ̀tọ́ ẹni lójú mọ́lẹ̀ rárá. Gbogbo ọmọ Nàìjíríà láì fi ti ìpínlẹ̀ tí wọ́n ti wá tàbí ibi tí wọ́n ń gbé ṣe ni wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n fi ọ̀wọ̀ àti àpọ́nlé bá wọn lò. Ẹ jẹ́ ká rántí pé ọmọ Nàìjíríà ní gbogbo wa tí kádàrá so wá papọ̀ àti pé ojúṣe gbogbo wa ni láti ṣe ìgbélárugẹ fún ìṣọ̀kan, ìṣedéédé àti ìdájọ́ òdodo àti láti dìde tako ìwà ìjẹgàba àti àìṣòdodo. Ìwé òfin ilẹ̀ Nàìjíríà fi ẹnìkọ̀ọ̀kan wa lọ́kàn balẹ̀ láti gbé àti láti máa wá jíjẹ mímu ní apá ibi yòówù lórílẹ̀‐èdè yìí. Mò ń rọ gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n ṣe sùúrù kí wọ́n má sì túra sílẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ń dúró de àbájáde èsì ìwádìí tí wọ́n ní àwọn ń ṣe. Àwọn òṣìṣẹ́ elétò ààbò nípínlẹ̀ Ọ̀ṣun náà mójútó ọ̀rọ̀ yìí láti rí i dájú pé àwọn ọ̀dọ́ tí wọ́n fi sọ̀kò sílé náà wà ní àlàáfíà ara. Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo wa, ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe ìdásílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ń buyì àti àpọ́nlé fáwọn èèyàn ẹ̀ láì wo bí wọ́n ṣe jẹ́ àti ibi tí wọ́n ti wá tàbí ibi tí wọ́n ń gbé. Ilẹ̀ Nàìjíríà ọ̀tun tó ní ìyàtọ̀ lè wá sí ìmúṣẹ bá a bá jọ múra sí i. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ tọ ìṣọ̀kan. Ọ̀rọ̀ Peter Obi yìí wáyé látàrí awuyewuye kan tó ń lọ lórí ayélujára pé àwọn ọlọ́pàá kó àwọn èèyàn kan lágbègbè erékùṣù ìpínlẹ̀ Èkó àgàgà lẹ́yìn tí wọ́n ṣàwárí ilé táwọn èèyàn ń gbé lábẹ́ bíríìjì Dolphin Estate ní Ìkòyí nípínlẹ̀ Èkó. Púpọ̀ nínú àwọn èèyàn yìí ni wọ́n fẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ Èkó pé wọ́n gbé bọ́ọ̀sì ńlá kalẹ̀ tí wọ́n fi ru àwọn èèyàn náà lọ sílùú Iléṣà nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ti wá. Ọ̀rọ̀ yìí ni wọ́n ló bí gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun nínú, pàápàá jùlọ bí wọ́n ṣe ń já àwọn èèyàn náà kalẹ̀ káàkiri àwọn agbègbè bíi oríta ojú ọ̀nà márosẹ̀ Iléṣà sí Àkúrẹ́, Breweries, Iléṣà, Ibodì, Igi Ńlá títí dé ojú ọ̀nà Ifẹ̀, ojú ọ̀nà márosẹ̀ Ìmẹ̀lú àti ìkóríta márosẹ̀ Ìpẹ̀rìndó. Kọmíṣánná fọ́rọ̀ ìròyìn ìpínlẹ̀ Èkó Gbẹ́ngà Ọmọ́tọ́ṣọ́ tó padà fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ ṣàlàyé pé àwọn jàǹdùkú táwọn ṣàkáàkiri ìlú àtàwọn tí àwọn dọ́là níbi ètò ìfọ̀lúmọ́kúrò lọ́wọ́ ewu tí wọ́n lé ní 400 làwọn kó ránṣẹ́ sílé. Nínú àwọn èèyàn 400 àti 50 tí wọ́n ní jàǹdùkú àti bárà ni wọ́n ń ṣe tí wọ́n kó yìí, 429 371 ni wọ́n ní wọ́n bẹ̀bẹ̀ pé kí ìjọba ìpínlẹ̀ Èkó dá àwọn padà sílùú àwọn nítorí ìnira náà pọ̀ jù fáwọn. Àwọn 89 tó kù ní kọmíṣánná yìí sọ pé àwọn ti kó lọ sí ibùdó tí wọ́n ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ láti yí ìgbé ayé wọn padà sí ti dáadáa, ìyẹn rehabilitation center, látàrí àmì àìgbádùn tí wọ́n rí lára wọn. Mọ́nísọ́lá Sàká ló Báwo ni a dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìròyìn Aláròyé, ọwọ́ yẹn a máa lọ sókè. Now, báwo ni orí àwọn èèyàn ṣe níyì? Ẹ wo the last program tí mo ṣe before eléyìí, ẹ máa rí bàbá kan, ó dá ipọ́n ní sọ́kàwé ló máa ń bá wọn wà. Wọ́n kọ ìgbà tọ́lọ́pàá débẹ̀ ẹgbọ́n nǹkan tọ́lọ́pàá sọ fún. Wọ́n sọ fún àwọn aráàlú ní pé lọ ra bọ́ǹfìtà, ẹ lọ ra nǹkan kan fún ni. Irú ìyẹn kó tó di pé condition ẹ̀ débi tó dé yẹn, báwo ni Nàìjíríà? Ẹ̀yin Ìjẹ̀bú, ẹ má ṣàṣùpara o, ẹ má rẹ̀ ìrẹ̀ gbèrègbèrè o, kẹ́ ẹ rẹ́rẹ̀ gbèrègbèrè. Ìjọba Èkó wọ́n máa dìpọ̀tì rẹ padà. Kó o ṣọmọ pẹ̀rú márẹ̀rẹ̀kú rẹ̀ ní Lagos State o. Ọmọ Ìkẹ̀nẹ́, Ìlìṣàn, Ìpara, Akaka, Dèdè náà ẹ ṣọ́ra wẹ́ o. Àìjẹ̀wà, Ìjẹ̀bú-Òde, Ṣàgámù, Ìkẹ̀nẹ́, Ògèrè, Òde Ilé, Òde Oko, àti wá àwa lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ má rẹ̀ gbèrègbèrè o, kẹ́ ẹ rẹ̀ gbèrègbèrè ṣọ́ èèṣì lóyìnbó èèṣì lóyìnbó ní kí wọ́n ti ń dìpọ̀tì náà. Ìjọba oh my God. Oh my God. Ẹ wo ọ̀rọ̀ tó bá ti kọjá kéèyàn máa sunkún. Èèyàn kàn máa rẹ́rìn-ín nìbọn ẹ̀rín yẹn gan-an. Oh my God. Kọ́ mà ti ṣàwọn èèyàn wa o. Kọ́ mà ti ṣàwọn ìjọba yìí o. Kò ń ṣàwọn ọmọ Ghana o. Kò ń ṣọmọ Kútọ́nù o.
kò tún ṣọmọ lòmẹ nílùú tiwa o ló fẹ́ deport o. Ọmọ Ọ̀ṣun ọ̀dọ̀ Adeleke pẹ̀lú bí ẹ̀gbọ́n Adeleke wọ́n tún ṣe nice sí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó fi jó máa ń dá yín lára yá tó jẹ́ pé anytime tẹ́ bá wo ibi tó bá ti ṣe program báyìí he's going to put a smile on your face ó tiẹ̀ láti rẹ́rìn ní pé oh my God èmi ò sọ tẹ́lómi tèmi mò ń sọ o wàá kàn ti wò ó pé oh my God so funny man very funny very funny very very ìkan wọn máa jó tó máa wọn máa make ara wọn wà happy ìwọ tó bá dé wà happy it's left to you àwọn ń ṣe ìgbádùn tiwọn àwọn make life tiwọn wà happy wọn dẹ̀ wà but ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn lẹ́tún gbọ́dọ̀ máa deport àwọn ọmọ ẹ̀ padà brother Adeleke governor Adeleke Daddy Adeleke ẹ má jó fún wọn mọ́ ẹ má entertain àwọn ọmọ Yorùbá ìwà wọn ò dáa tẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ lé ojú ọkẹ lo irú ìgò báyìí ẹ lo ìgò ẹ so that anybody tẹ bá ń bá sọ̀rọ̀ ẹ ní wojú ẹ jẹ́ kí n lo ohun tọmọ ẹ ní wojú ó ṣe èmi ò fẹ́ wojú ó ṣe lálẹ́ òní mo ṣe lo irú ìgò yìí bí lọ́sàn-án ìbí láàárọ̀ ìdẹ̀yìn torí ẹ gọ́vnà Adeleke àwọn pípù yẹn ẹ má máa entertain wọn mọ́. God bless you. Now, mo kí gbogbo wa ipa kú ojú ọjọ́ ṣe rí. Ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀gbọ́n àti àbúrò ẹ bá wa pín ètò yìí. Ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dóko, ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn olólùfẹ́ Gọ́vnà Adeleke. Wípé kí wọ́n má take it easy fún wọn. Ẹ̀yin ìjọba ẹ̀yin ti Ogun State. Nǹkan tí àwọn pípù ọdún náà wọ́n bá tẹ̀ fẹ́ fíǹgì ẹ̀yin ti Ogun State kò ní ná wọn lówó púpọ̀ náà. Ṣé àwọn pípù yìí ta ni adviser wọn adviser àwọn èèyàn nítorí Ọlọ́run lè kó àwọn tẹ́lẹ̀ deport padà sọ́ṣun kẹsọ wípé òkè iléeṣẹ́ kan o wò mí tí ẹ mọ nǹkan tí mo lè sọ mi ò sọ anything mọ́ ẹ̀yin náà sọ tí sínú comment section ẹ jẹ́ kí n sáré gbélé ìwà torí mo rí pé time yẹn ti ń lọ kò tiẹ̀ sí àsìkò yẹn mọ́. There is no diesel, there is no light. Yeah. There is no money in the pocket. Yeah. But then you're saying that the president said he was going to tax people. Do you tax hungry people? How are we cutting costs as the government cut costs? Instead, the government has made more money by removing subsidy. They are making more money. But is the more money that government is making reflecting in the lives of people? Rather, the government is not a listening government. Let's not deceive ourselves. What the government is doing is what you call what we call it joyoje. If this one no enter, this one 100% right. Yes. Tó ó ti ní plan wọn. Bóyá 2% no fi máa listing sí ibi tó bá ti ń bú wọn náà máa listing sí. Ó rí ibi tó ti ń correct wọn. Yes. Ó lè listing sí anybody torí pé wọ́n bá tẹ́ anybody lọ síbẹ̀. Tí wọn àti family wọn àtorúkọ tán máa láwọn fẹ́ fi sílẹ̀ pé mo jẹ́ governor rí mo di president rí nǹkan tó jẹ́ priority fún wọn nìyẹn. Nǹkan tó jẹ́ priority fún wọn nìyẹn. Yeah. Go enter. So you introduce a policy, you say let us test run. And then people come and like, this policy, did you think it through? No, this can work, this can work. We say, hey, okay, please, Chilean, draw it back. Let us see. They bring another one again. And people say, no, this will work. Quietly, that was how they gave 90 billion for Hajj. Nobody's talking about that. A country where people can barely eat. So it is not a listening government, but it's a government that is not thinking its policy through. The same way they didn't think the subsidy issue through. If you think a policy through, there are medium-term, there are short-term implementation, medium-term implementation, and long-term implementation. All of that, once you roll them out, you already know what you're going to achieve. Because you also would have done what they call sampling opinion sampling. The government doesn't do that. You just sit down and take some policies from Bretton Woods, from World Bank, forgetting that this World Bank economics only know the hotels in Abuja, Port Harcourt, and Lagos. They do not understand the poverty that dots the villages in our community. They come, they sit down in the hotels, they tell you, no, you can no longer do subsidy, you can no longer, but in their country, they are subsidizing agriculture. They are subsidizing food heavily for the people. Mo
mo kí wa lẹ́ẹ̀kan sí pákó ojú ọjọ́ ṣe rí mo kẹ́yìn ìyá mo kẹ́yìn bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò ó ṣe ní láàánú wípé ibi tá a bára wa báwo la fẹ́ ṣe é bọ̀ ilẹ̀kùn náà mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run tó láyé tó lọ́run ó máa ṣí fún wa ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni àní sípẹ́ lókù ẹ̀ eléyìí kọjá bẹ́ẹ̀ eléyìí ó in short àwọn iṣẹ́ ráwọn ẹ̀rín kan wà kó ń ṣẹ̀rín o èèyàn sunkún sínú ni ó wá ń fi òun pretend láti máa rẹ́rìn jáde kan tó ń ṣẹlẹ̀ ní ìlú yẹn ní ojoojúmọ́ èmi ìwọ̀n bíi tí àwọn pásítọ̀ yìí tán wà ẹ máa ní mò ń sọ ẹ̀yin tẹ́lẹ̀ Ọlọ́run wá sọ́dọ̀ yín ẹ lè command Ọlọ́run kẹ́tì ẹ bá wa bú sọ kẹ́ bá wa arrest Ọlọ́run kó má lọ kó tiẹ̀ bá wa tún nǹkan kan ṣe àwọn kan ti jáde àwọn sẹ́pọ̀n máa gba Sanusi Lamido àwọn ọmọ wọn máa gbà padà Ọlọ́run ti wá sọ fáwọn Ọlọ́run ò sọ fún Ọlọ́run ò rí gbogbo àwọn tẹ́bí ń pa yìí Ọlọ́run ò rí bí kíní bó ṣe ó kí wa lẹ́ẹ̀kan sí pakú bójú ọjọ́ ṣe rí kó tó di pa lọ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí mẹ́sẹ̀gì tí máa yín tó pass fún wa ó máa yẹn la máa fi mú ètò wa sópin. Politics have fallen into the hands of elites as these people just do what the colonialists did, which was suck the wealth out and shift it overseas. World Bank says between 60 and 70% of Africa's capital shifted out of the continent. It's in banks in Europe. So there's this mentality which I think has allowed a very small group of people to take over those countries politically but also economically. And until that changes, that is, until there's a new generation or even a revolution that actually takes power back to African people, I think those problems, that lack of development, will continue. Nǹkan kan ṣẹlẹ̀ lọ́jọ́ kan, either revolution, either àwọn youths ló máa bó ṣe ń lọ yìí wọ́n ti di dandan sẹ́yìn ṣèbó òyìnbó náà ló tún sọ yìí ló tún àwọn náà ń rí wọ́n rí nǹkan tí Africa tó ń dà but left right back and front táwọn èèyàn panu mọ́ láti lè máa sọ̀rọ̀ ìyanu máa ṣẹlẹ̀ ìyanu máa ṣẹlẹ̀ bọ́ ìgbà wo ni àkókò wo ni time wo ni àmọ́ Ọlọ́run ló mọ̀ wà ní panu mọ́ gbogbo wa pátápátá náà dẹ̀ ní ètò yìí náà lè ṣe jẹ́ ká ṣe ẹ̀ síbi tá bá lè pín sí ìyanu á ṣẹlẹ̀ ìyá yìí kò ní máa bá báyìí kọ́ ni ó máa rí lọ torí wọ́n bí àwọn ìyá wa gan pẹ̀lú ìṣòro yìí ní ẹ má sẹ́ pé ìṣòro kan bí wa mọ́ ẹ wo mo kí wa lẹ́ẹ̀kan sí pakú bójú ọjọ́ ṣe rí orúkọ mi ò tí ì padà èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show ayé ọpẹ́ ọṣẹ ọlọ́dọ̀ tí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ a máa yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun là yí ọpẹ́ ló máa fi máa yọ àwa ní wàá ṣọpẹ́ tipátipá nílùú Nàìjíríà àwa a máa rí tiwa ṣe ni nílẹ̀ Yorùbá Ọlọ́run á tú wa sílẹ̀ nínú ibi tán dé wa mọ́ ó ṣe máa rí nìyẹn ó ní gbogbo ẹ̀yin tẹ́ máa ń wá ṣe ètò wa ẹ̀yin tẹ́ máa ń tẹ like ẹ̀yin tẹ́ ń kí mi pé mo kú ètò bẹ́ẹ̀ náà lèmi náà kí yín pé a kú bójú ọjọ́ ṣe rí ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ yìí why tẹ́ subscribe so that anytime tẹ́ bá ń ṣe program a lè máa fún yín ní notification ẹ̀yin tẹ́ bá fẹ́ get in touch pẹ̀lú bàbá wa tó jẹ́ pé Ọlọ́run kẹ́ wọn fún wọn nílàkàì nípa ọ̀rọ̀ ìwé àti egbò nọ́mbà wọn ló wà ń bẹ̀ yẹn láti ran orí sídé ìkànnà ẹsẹ̀ any questions anything tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ wọn you are free to do so wọ́n ní WhatsApp ni tẹ́ bá ti kàn save nọ́mbà yẹn ẹ pè wọ́n lórí WhatsApp tó bá jẹ́ pé direct náà ni kò síbi tí ẹ wà tí nǹkan tẹ́ béèrè lọ́wọ́ wọn tí ò ní dé ẹnu ọ̀nà yín lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa mọ́ kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa dá sí ọ̀rọ̀ charity wa àrọ́mọdọ́mọ wa ní gbégbá bára ojú òní tiwa ọ̀rọ̀ wa dayọ̀ kò ní bàjẹ́ kò dẹ̀ nífẹ̀ẹ́ bàjẹ́ fún wa ní agbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin ni máa rí ẹ jẹ́ ká support ara wa ní àsìkò tá a bá lè support ara wa now. ẹ wo bóúnjẹ ṣe pọ̀ níbi ìsìnkú ẹni tẹ́ ebi pa kú ẹ wo báwọn ènìyàn ṣe pọ̀ níbi ìsìnkú ẹni tí adágbé àti adásọ̀ ń pa ṣé tíríbùtù wọn yóò wá pọ̀ jù fẹ́ni tá ò rí ti ẹ̀rọ nígbà tó ń bẹ láyé ẹ̀yẹ èèyàn wọ̀nyí
ẹ ń sunkún fóòkù ẹ̀dẹ̀ kórìíra ẹni tó ń bẹ láyé. Ẹ jọ ẹ celebrate mi nígbà tí mo ń bẹ láyé. Ẹ support mi nígbà tí mo lè rí. Encourage mi nígbà tí mo ń bẹ láyé. Tó bá jẹ́ pé bá a ṣe péjọ sìnkú la ṣe péjọ fìfẹ́ hàn aláyé. Ìbá ti dára ayé ìbá ti dùdù láti gbé. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.